Aláròyé máa wí o. ní ti lágbájá ọ̀gá àwọn sójà tó fàyè sílẹ̀ tó gbọ̀run lọ níjọ́ àbákúlà àdèrè èèyàn ò sùn láàyè àmọ́ ti Taoreed Abiodun Lágbájá ò rí bẹ́ẹ̀ kó tó kú làwọn èèyàn ti ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa ló sì wà nù abidi dáadáa ọkùnrin náà ni wọ́n ń sọ lóòótọ́ kò sí kéèyàn rìn kórí ẹ̀ má mì àmọ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ míì pa Lágbájá ń gbà ayé ẹ̀ kò pọ̀ rárá táwọn tí wọ́n yìn kó tó di pé kú súnmọ́ rárá àwọn ọmọọṣẹ́ inú iṣẹ́ ológun ròyìn ẹ̀wọ̀n tọ́lẹ̀lá àwọn tí wọ́n jọ jẹ́gbẹ́ inú iṣẹ́ ọ̀hún kan sára sí i pé ńgbà tá a bá ń sọ̀rọ̀ iṣẹ́ ológun ọ̀gá àwọn sójà ni wọ́n ní kì í ṣe pé nítoró láyà bíi kìnìún tó sì lè kógun gbogbo lójú nìkan ni àmọ́ nítorí ọgbọ́n orí ẹ̀ tó sì tún fi ìwà kún ìwà tó fi kún náà ní ti ká sọ̀rọ̀ ká bá a bẹ́ẹ̀ ohun tó bá ní káwọn ọmọ ẹ̀yìn òun ṣe lòun náà yóò ṣe bẹ́ẹ̀ ni kì í déédéé táwọn ọmọọṣẹ́ ẹ̀ gbogbo tó bá wà lẹ́yìn ẹ̀ síwájú òun fúnra ẹ̀ ni ó ṣáájú ogun tí ó ṣẹ̀ṣẹ̀ ní káwọn ọmọ ẹ̀yìn òun tẹ̀ lóhùn aṣáájú ogun tí kì í kẹ́yìn ogun ni jagunjagun gbáà ni ohun tó pọ̀pọ̀ èèyàn nígbè ńgbà tí wọ́n gbọ́ ròyìn ikú ẹ̀ rí sí gbogbo àwọn tí wọ́n ń ṣọkàn ọkùnrin tẹ́lẹ̀ àtàwọn tí wọ́n ti ń sọ pé rọ́ni àbó òótọ́ bú sígbe nígbà tí wọ́n tó kó ẹ̀ kalẹ̀ àti ńgbà tí wọ́n gbé wọ kòtò nìyẹn kò yẹ kó tí ì kú ọmọ ọdún mélòó ni ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́ta péré kòkòrò ò jẹ́ agbádùn obì tó gbó rárá o ikú ò jẹ́ kọ́mọ Nàìjíríà rérè Lágbájá jẹ lóòótọ́ làwọn aṣáájú ẹbí wọn ní kò jẹ́ gbádùn táwọn ẹlẹgbẹ́ ẹ̀ máa ń jẹ lẹ́yìn tí wọ́n bá fẹ̀yìntì inú iṣẹ́ ológun bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ni àmọ́ wọn bá tó lò nú iṣẹ́ sójà yìí yóò ṣòro kẹ́nikẹ́ni tó rí parẹ́ òun kì í ṣọ̀gá sójà tí gbénú ọ́fíìsì kọ̀wé ọ̀gá sójà tó dúró bá wọn kojú ogun Boko Haram àtàwọn afẹ̀míṣòfò ni kò sí bí kan tí wọ́n ò lógun lè dé tàbí tí wọ́n láwọn afẹ̀míṣòfò ti jókòó te pọ́n síbẹ̀ tí Lágbájá ó lóun ò torí ẹ̀ lọ yóò sì wà nù tàn pé ohun táwọn afẹ̀míṣòfò wọ̀nyí fojú àwọn ọmọ Nàìjíríà rí láyé àwọn Buhari kínní náà ti lọ sílẹ̀ pátáwọn ọba àgbà tí Lágbájá fi jó lórí àwọn ológun ó dájú pé ìyẹn pẹ̀lú ohun tó dà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu òun náà sì lè sọ̀rọ̀ jù láti máa béèrè lọ́kàn rẹ̀ pé irú kí ni kú ṣe yìí o ohun tó jẹ́ kí gbogbo àwọn olórí ológun pé wámú rèé àtàwọn olórí ìjọba gbogbo tí gbogbo wọn sì wá síbi ìsìnkú ẹ̀ nítorí òpó ńlá ló yẹ ọkùnrin kan tó ṣe é gbójúlé láàrin wọn ló lọ ká mọṣẹ́ ẹni kò tó ká lè ṣe é lóòótọ́ ni Lágbájá mọṣẹ́ ẹ bí ò bá lè ṣe é nǹkan míì nìbàdàǹgbà tó dépò agbára bẹ́ẹ̀ ni ká mọṣẹ́ ẹni ká lè ṣe é kò tó ká lọ́gbọ́n tá a fi lè kóyàn mọ́ra kí tọmọṣẹ́ tọ̀gá àtàwọn ẹlẹ́gbẹ́ ẹni gbogbo lè máa tẹ̀lé ni nínú ìgbésẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni Lágbájá ní tó sì másìkò rẹ̀ bí olórí ológun Nàìjíríà wuyì pẹ̀lú ìdàgbàsókè tó ṣe é tọ́ka sí níbi ìsìnkú ẹ̀ ààrẹ Tinubu fúnra ẹ̀ sọ pé ọ̀kan nú àwọn èèyàn sípò gidi èyí tó múnú òun dùn jù ni yíyan Lágbájá sípò lórí àwọn sójà igbákejì ààrẹ náà Shettima sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló lórí àwọn ológun ọ̀gágun Musa ní gbogbo ọ̀nà kò sẹ́ni tó pòṣéǹdì ọ̀rọ̀ Lágbájá bẹ́ẹ̀ ni kì í ṣàsọdùn bó ti ṣe rí ni wọ́n wí bó bá kú jẹ́ kò ṣe dáadáa náà ni báwọn èèyàn ò bá sọ̀rọ̀ ẹ̀ ní gbangba wọn ó sọ ní kọ̀rọ̀ ọ̀rọ̀ náà yóò sì sì jáde síta bí ò ṣe pé kú mú un lọ báyìí pàápàá àwọn aráàlú lè má tètè mọrú ẹni sí Lágbájá ṣe ọmọ tá a bí ńlé tó ti léere jáde ni bẹ́ẹ̀ ni kì í ṣàṣàwọ̀ nú iṣẹ́ ológun ó kẹ́kọ̀ọ́ iṣẹ́ náà tó sì mọ̀ ọ́ ni ojúlówó ọmọ Yorùbá tààrà ẹni tí wọ́n bí sáàrin àwọn èèyàn nílùú Ìlòbù lọ́jọ́ 24 oṣù kejì ọdún 1968 ni agboolé àwọn Lágbájá ò sì mú láàrin ìlú wọn bó ti ṣe kékeré Ìlòbù ló ta kọ́sọ́ sáàrin wọn l'Óṣogbo ibẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ rere nítorí St. Charles Grammar School ló lọ nílùú náà tó kàwé 10 kó tó wá lọ síléèwé àwọn tíṣà Local Authority Teachers College láti fìmọ̀kúmọ̀ tó ní lẹ́yìn náà ló wọlé ìwé àwọn ológun ìyẹn Nigerian Defence Academy lọ́dún 1987 nígbà tí ó jọ ọmọ ọdún 19 lọ níbi tí ní àjọ inú iṣẹ́ sójà ti bẹ̀rẹ̀ rèé nítorí ọdún 5 ló fi kàwé ń bẹ̀ tí wọ́n sì fún lóyè second lieutenant nígbà tó jáde ní 1992 látìgbà náà ni rẹ́rẹ́ ti bẹ̀rẹ̀ sí rún
òun kì í ṣàwọn sójà ọ́fíìsì, àwọn sójà tí í jagun lójú ogun gan lòun, àwọn tí wọ́n ń pè ní sójà gan-an ni. Èyí náà ló fi jẹ́ pé láti kékeré ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí í ṣolórí àwọn ọmọ ogun tí wọ́n sì ti jọ ń lọ jagun níbi tógun bá le. Ó ṣolórí àwọn ọmọ ogun 93 battalion nígbàrà tó jáde ní 1992. Ọdún mẹ́ta ló fi ń káwọn ọmọ ogun náà kiri. Ní 1995 ló dolórí àwọn ajagun Special Force Battalion tó sì kó wọn jẹ títí dọdún 2001. Ọdún 6 ló fi wà ń bẹ̀ yẹn. Gbogbo àwọn yìí kì í ṣe àwọn ọmọ ogun ṣeréṣeré, àwọn ọmọ ogun tí fojú winá ọ̀bọ̀n ni. Lágbájá yìí sì ló lórí wọn. Bó ti ń jagun yìí bẹ́ẹ̀ náà ló ń kàwé sí o, tó gboyè ọ̀mọ̀wé àkọ́kọ́, tó tún gbà kejì, tó sì délùú òyìnbó gbàkànṣe àwọn ẹ̀kọ́ sí i. Ìyẹn ló ṣe jẹ́ pé béèyàn bá pè lámúrasílẹ̀ dòyè kò purọ́, nítorí ohun gbogbo tó yẹ kó ní láti fi dọ̀gá nú iṣẹ́ sójà ló ti ní. Àti pé kó tó dọ̀gá pátápátá yìí, nínú àwọn tí wọ́n ti débi tí wọ́n lè dipò náà mú ni, kì í ṣe pé wọ́n kó jáde wá níbi típò náà kò ti tọ́ sí i. Àwọn sójà ti sọ̀rọ̀, wọ́n ló mú lọ síwájú báwọn. Àwọn olórí ìjọba ti sọ̀rọ̀, wọ́n nígbà ẹ̀ táwọn lọ́rùn gan-an. Ìyàwó ẹ̀ náà, Maria, sọ̀rọ̀, ó ní kò sí méjì obì ń gbó, ọkọ bíi bàbá òun ni. Kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀, olórí ogun tó ṣe dáadáa fún gbogbo Nàìjíríà ni. Gbogbo ẹbí ẹ kú lédè, ẹ̀yin Ọ̀ṣun ẹ kú lédè, gbogbo ọmọ Yorùbá ẹ kú ara fẹ́ra kù, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ kú ìdárò, ẹ kú ìdárò Taoreed, ẹ kú ìdárò Abíọ́dún ọmọ Lágbájá tó fayé sílẹ̀ tó gbọ̀run lọ. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.